àsìkò yìí ẹ̀yin èèyàn mi nínú ilé. Mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kí ọmọdé, mo kí ẹ̀yin àgbàlagbà. Níbikíbi tẹ́ bá ti ń wò mí káàkiri àgbáyé, ojú tẹ́ fi ń wò mí, ojú náà mọ̀ ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Àní ya wèrè, àní ṣòfò. Tí aburú bá ń bẹ níwájú, àní bá. Tó bá ń bọ̀ lẹ́yìn, kò ní bá wa. Níbikíbi tẹ́ bá ti ń wò mí, fáwọn náà ẹ̀yin tẹ́ ń wò mí ní ìgbà àkọ́kọ́. Orúkọ mi náà ni Dr. Aviz Abolade. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Mo kí yín. Ẹ kú gbogbo ìgbà wa. Ẹ kú ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ọlọ́run ní pa náà fẹ́ náà. Ìfẹ́ tẹ́ ẹ ní sí wa tẹ́ fi fàsìkò yín lẹ̀ tẹ́ fi ń wò wá. Ìfẹ́ lẹ ní sí wa. Mélòó ni wá? Kí lẹ̀ tí ì gbọ́ rí? Kò sí nǹkan tẹ́ ẹ tí ì gbọ́ rí. Ìfẹ́ tẹ́ wá ní sí wa, Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà. Mo kí yín bí ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Kí ni mo mú wá fún wa lénìí? Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Bá mi share fídíò yìí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ti subscribe. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ń comment náà lórí fídíò tí mo ṣe. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ ẹ̀yin náà. Ẹ má gbàgbé, ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ bá wa subscribe. N ta fẹ́ lọ́wọ́ yín lólùfẹ́ wa náà nìyẹn. Kíkẹ́ subscribe. N ta fẹ́ lọ́wọ́ yín náà nìyẹn. Sáà pé kú iṣẹ́ náà ló mú orí ẹni yá. Ní nàkàfẹ́kẹ́ torí kan. Kí mo mú wá fún wa lénìí? Ó ní iṣẹ́ àfúnjẹ. Àfúnjẹ yìí ó lágbára díẹ̀ o. Ẹni tá bá ti nífẹ̀ẹ́, ẹ má jẹ́ ká fún ní àfúnjẹ. Torí pé kò dáa. Kí la máa wá? Ẹ jẹ́ ká wá ọkà bàbà tá mọ̀ sí guinea corn. Ṣé rí ọkà bàbà yìí? Ọkà bàbà tó jẹ́ pupa ni la máa lò. Ọkà bàbà pupa ni la máa lò. Ẹ jẹ́ ká gé ìkaná ọwọ́ méjèèjì àti ìkaná ẹsẹ̀ méjèèjì. Tó ti yé yín? Irun orí, irun abíyá, irun abẹ́ wa níwọ̀nba. Ṣé ẹ bá mi ká lọ? Ẹ má bá mi ká lọ. Ṣé ẹ ti gé? Ẹ gé irun orí yìí níwọ̀nba, irun abíyá níwọ̀nba, irun abẹ́ níwọ̀nba, ìkaná ọwọ́ àtẹsẹ̀. Ṣé ẹ bá mi gé? Ìtọ̀ ìdájí, ẹ jẹ́ ká tọ̀ síbì kan. Ṣé rí ọkà bàbà yìí bá bá ṣe fẹ́ kó pọ̀ sí ni, bó bá ṣe fẹ́ kí iṣẹ́ yìí pọ̀ sí ni, a wá dọ ọkà bàbà yìí tó bá wù wá, a lè dá sínú ike kékeré, ike òògùn àwọn ọmọdé. Tó bá wù wá, bó bá ṣe wù wá, bó bá ṣe fẹ́ kó pọ̀ sí ni. Tó ti yé yín? Bó bá ṣe fẹ́ kó pọ̀ sí ni. Pẹ̀lú èpòlòfò ẹdìyẹ tẹ́dìyẹ pa, ẹdìyẹ tó pa ọmọ, èpòlòfò ẹdìyẹ tó pa. Tó ti yé báyẹn? Tó bá wù wá, tẹ́dìyẹ bá ṣẹ̀ṣẹ̀ pamọ, tí ò pamọ tán, ó máa ń fi àbá, ó máa ń fi ẹdìyẹ kan, ẹyin adìyẹ kan sàbà. A máa ń pè ní ìdàbà ẹdìyẹ. Ẹ jẹ́ ká bọ̀ ọ́. Tẹ́dìyẹ bá wà nínú ẹ̀, adìyẹ tí ò gbó ló máa wà níbẹ̀. Ẹ jẹ́ ká sọ adìyẹ yẹn nù. Ṣé rí ìdàbà adìyẹ yẹn pẹ̀lú èpòlòfò ẹyin yẹn, ẹ jẹ́ ká lọ̀ papọ̀. A lọ̀ papọ̀ mọ́ ní tí mò ń júwe fún wa. Ṣé tí a bá ti wá rẹ ọkà bàbà yìí, tá a ti rẹ́ tó ti rọ̀ dáadáa, ó lè lọ́jọ́ 7, ó lè lọ́jọ́ 9 la fi rẹ́. Ìtọ̀ la fi rẹ́ o. Ẹ má gbàgbé, a dà ọkà bàbà yìí sínú ìtọ̀ ni. Bá ti wá rẹ tó ti rọ̀, ó lè lọ́jọ́ 7, ó lè lọ́jọ́ 9. Irun orí, ìkaná ọwọ́, ìkaná ẹsẹ̀, ẹ jẹ́ ká gún lójú ọlọ, ká lọ̀ kó kúnná dáadáa. Ẹ jẹ́ ká lọ yọ́ omi tó wà lórí níta rẹ̀ yìí, ìtọ̀ yẹn, á lọ yọ́ omi ẹ̀ dànù ni. Ẹ jẹ́ ká lọ ọkà bàbà yẹn, ká lọ̀ kó kúnná, ká wá lọ̀ papọ̀ mọ́ irun. Ẹ jẹ́ tá bá ti wá lọ ọkà bàbà yìí, ẹ jẹ́ ká sá kó gbẹ. Tó bá ti gbẹ, ẹ má bínú, tó bá ti gbẹ dáadáa, ẹ jẹ́ ká ṣẹ̀ṣẹ̀ wá lọ̀ mọ́ irun orí, irun abẹ́, ìkaná ọwọ́, ìkaná ẹsẹ̀.
àti ìdàbà adìyẹ. Ó ti yé báyìí, ìdàbà adìyẹ àti bọ́ á lọ wé papọ̀ ni. A lè tún sá kó gbẹ. Tó bá ti wá gbẹ ká fi àjọ̀ ká fi kù dáadáa. Tó bá ti wá fi kù, iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn o. Àfúnjẹ tó confirm ni. Ẹ ká máa bù sínú oúnjẹ. Tó bá jẹ́ obìnrin ló fẹ́ lò ó, tó bá jẹ́ obìnrin ló fẹ́ lò ó fún wa, inú oúnjẹ náà ni ó bù sí. Nípa náà la fẹ́ lò ó fóbìnrin, ẹ ká bù sínú oúnjẹ. Tá bá parí kíní ìtàn, ó máa ń dàbí bọ́ǹfìtà ni. A lè po tíì, ká bù díẹ̀ sí. Ẹ ká lọ kó kúnná dáadáa. Kò jù báyẹn lọ, bá sì máa lò ó nìyẹn. A lè bù sínú oúnjẹ, a lè bù sínú bóyá tó bá ń ro sẹ̀mó, tí ìyàwó obìnrin wa bá ń ro sẹ̀mó lọ́wọ́, ká fẹ́ fún láfúnjẹ. Ká fẹ́ pàmàlà dúdú ni, tó ti yé yín, ẹ ká bù sínú ẹ̀. Sẹ̀mó yẹn yóò hàn bẹ́ẹ̀. Ẹ ká bù sínú àmàlà, ká rò papọ̀. Tá fẹ́ kọ́ Ọlọ́run sí Ọlọ́run àṣẹ. Àfúnjẹ tó gbóná ni o. Tá bá lò ó fóbìnrin, obìnrin ò ní fi wá sílẹ̀. Tá bá sì lò ó fọ́kùnrin náà, ọkùnrin ò ní fi wá sílẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. A máa ń fi òògùn yìí, a máa fi ń to ilé papọ̀ ni. Tí tó bá ti fẹ́ dàrú, tí ò bá sì fẹ́ láàrin wọn mọ́, a máa fi òògùn yìí pè ìfẹ́ padà ni. Ẹ má gbàgbé, kò jù báyìí náà lọ o. Ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. Bá mi share fídíò yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe, mo dúpẹ́ gidi lọ́wọ́ yín. Àbùsí ń tolókun, àbùsí ń tọlọ́sà. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ bá mi subscribe. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ̀yin náà kan tán kẹ́ ẹ tó rí kan. Owó tẹ́ ẹ fi ra data láti máa fi wò wá, Ọlọ́run ní fi wọ́n yín. Ẹ ní ráwọn owó. Àníṣe ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ̀yin ibi tẹ́ ẹ ti mú owó náà. Ẹ ká sáré pé owó yẹn ń pọ̀ sí náà ni. Àlékún oore, àlékún àsìkí l'Ọlọ́run máa ṣe fún yín. Orúkọ mi náà ni Dr. Hafiz Abolade. Ire o. Ó tún dìgbà míì.